bóyá Makinde ló ní PDP ni bóyá Wike ni òní la ó mọ̀ o. lónìí ní ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa yóò dájọ́ lórí ẹni tó ní ẹgbẹ́ òṣèlú PDP àti èyí tó jẹ́ ojúlówó ẹgbẹ́ náà gan-an. bóyá PDP èyí tí mínísítà ìlú Àbújá jẹ́ olórí fún ni tàbí PDP èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ń ṣe aṣáájú wọn. àwọn méjèèjì yìí ni wọ́n ń jà sí ẹgbẹ́ náà láti ọdún tó kọjá. bí Wike sì ti ń sọ pé àwọn ni ojúlówó PDP, bẹ́ẹ̀ náà ni àwọn Mákindé ń sọ pé àwọn ni ojúlówó PDP. oníkálukú wọn ló sì ní alága, oníkálukú wọn ni wọ́n sì ti ṣètò ìpàdé gbogbogbò níbi tí wọ́n ti yan àwọn olóyè ẹgbẹ́. pábánbárì sì ni pé oníkálukú wọn ló ń múra fún ìbò dídì tó ń bọ̀ lọ́nà yìí. síbẹ̀ àwọn aráàlú àti àwọn pàápàá kò tí ì mọ èyí tí í ṣe ojúlówó nínú àwọn PDP méjèèjì. àmọ́ lónìí yìí ọjọ́bọ̀ 30 oṣù kẹrin ọdún yìí ilé-ẹjọ́ tó ga jùlọ yóò dá ẹjọ́ náà. wọn yóò sì fòpin sí gbogbo hùrùn hẹrẹ àti gbogbo gbàwèrè wọn ò gbàwèrè tó ti ń lọ nínú ẹgbẹ́ náà láti ọjọ́ yìí wá. alága méjì ní ẹgbẹ́ ọ̀hún ní báyìí. Abdulrahman Muhammad ni alága ẹgbẹ́ náà tí àwọn Nyesom Wike òun ni wọ́n ń tẹ̀lé. bẹ́ẹ̀ ni Taminu Turakin ni ẹni tí àwọn Makinde fi ṣe alága tiwọn, òun náà sì ni wọ́n ń bá káàkiri. ohun tó fa ìjà yìí kò ju pé lẹ́yìn tí wọ́n ti ń fa ọ̀rọ̀ náà mọ́ ara wọn lọ́wọ́ títí tí ọ̀rọ̀ náà kò lójútùú, Ṣèyí Mákindé kó àwọn kan lẹ́yìn, wọ́n sì jọ ṣèpàdé gbogbogbò ẹgbẹ́ náà nínú oṣù kọkànlá ọdún tó kọjá lọ yìí ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù náà ni. àmọ́ kí wọ́n tó pèpàdé yìí, àwọn èèyàn tó jẹ́ ti Wike ti gba ilé-ẹjọ́ lọ pé wọn kò lẹ́tọ̀ọ́ láti ṣèpàdé náà. adájọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sì ti dájọ́ lórí ọ̀rọ̀ náà. adájọ́ James Ọmọ́tọ́ṣọ́ àti adájọ́ Peter Lifu. bí ìpàdé náà sì ti ń súnmọ́lé ni wọ́n ti dájọ́ fún wọn pé wọn kò gbọ́dọ̀ ṣe ìpàdé kankan o, nítorí àwọn nǹkan kan wà tó yẹ kí wọ́n ṣe tí wọn kò tíì ṣe. ṣùgbọ́n àwọn ìyẹn àwọn tí Mákindé náà sáré lọ sí kóòtù nìbàdàn, nítorí Àbújá ni àwọn adájọ́ méjèèjì wọ̀nyí ti dá ẹjọ́ tiwọn. adájọ́ Ọládìran Akíntọ́lá dájọ́ fún wọn nìbàdàn pé kí wọ́n máa bá ìpàdé wọn lọ jàre, kíní kan ò gbọ́dọ̀ dí wọn lọ́wọ́ láti má ṣe ìpàdé náà. ohun tí àwọn Mákindé gbójúlé tí wọ́n fi ṣèpàdé náà nìyẹn, pé bí ọ̀rọ̀ bá dàrú àwọn yóò lè sọ pé ilé-ẹjọ́ ló pàṣẹ fáwọn pé kí àwọn ṣe ìpàdé àwọn. bẹ́ẹ̀ ilé-ẹjọ́ tó ní kí wọ́n má ṣèpàdé àti èyí tí wọ́n ní kí wọ́n ṣèpàdé, àwọn méjèèjì ló jọ lágbára bákan náà, ìkọ̀kan kò ju ara wọn lọ. níbi ìpàdé yìí pàápàá àwọn àpapọ̀ èèyàn tí wọ́n wà níbẹ̀ lé Nyesom Wike nínú ẹgbẹ́ PDP, wọ́n lé Sam Anyanwu tí í ṣe akọ̀wé, wọ́n lé Ayọ̀délé Fáyọ̀ṣe àti àwọn míì nínú ẹgbẹ́ náà. wọ́n ní wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn láti ìgbà náà mọ́. àmọ́ bí àwọn ti ṣe ìpàdé tiwọn, bẹ́ẹ̀ làwọn ti Wike náà sáré pe ìpàdé kékeré èyí tí wọ́n pè ní ìpàdé àwọn apàṣẹ. àwọn náà sì sáré yọ Mákindé kúrò nínú PDP tiwọn, bẹ́ẹ̀ ni wọ́n yọ Taminu Turakin tí wọ́n fi ṣe alága àti àwọn míì tó ń ṣe alátìlẹ́yìn fún wọn. láàrin ọjọ́ 2-3 síra wọn ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ tí ẹgbẹ́ náà sì di rúdurùdu. ohun tó jẹ́ kí àwọn èèyàn ti Wike padà sílé ẹjọ́ rèé pé kí ilé ẹjọ́ fagilé ìpàdé tí wọ́n ṣe nìbàdàn, nítorí kinní náà kò bá òfin mu. nítòdodo adájọ́ Ọmọ́tọ́ṣọ́ fagilé ìpàdé náà, bẹ́ẹ̀ náà sì ni adájọ́ Peter Lifu. wọ́n ní ìpàdé rádaràda tí kò bófin mu ni. ohun tó jẹ́ kí àwọn èèyàn náà sáré lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn rèé, ìyẹn àwọn ti Mákindé tí wọ́n ní kò sí ohun tó kan adájọ́ kankan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àti pé ilé ẹjọ́ kan kò láṣẹ láti fagilé ìpàdé tí àwọn ṣe tí àwọn sì ti yan àwọn olóyè ẹgbẹ́ àwọn. ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn dájọ́ pé lóòótọ́ ni ìpàdé Ìbàdàn kì í ṣe ìpàdé téèyàn gbọ́dọ̀ máa fọwọ́ sí tàbí pè ní ìpàdé gidi kan. nítorí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pe ara wọn ní aláṣẹ nínú ẹgbẹ́ náà tí wọ́n yàn nìbàdàn, òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní gbogbo wọn o. ọjọ́ kejì ọjà òfo ni àti ariwo lásán. wọ́n ní kí wọ́n dáwọ́ dúró, kí wọ́n má pe ara wọn ní alága tàbí ìjòyè kankan nínú ẹgbẹ́ PDP. wọ́n ní kí wọ́n yá yí awo dà kí wọ́n tún awo ṣe. àwọn tí wọ́n lé nínú ẹgbẹ́ gan-an ni wọ́n sì ní àwọn ni wọ́n lẹ́gbẹ́. ní gbogbo àsìkò yìí
àwọn ẹgbẹ́ méjèèjì ni wọ́n fẹ́ gba ilé ẹgbẹ́ wọn ní Àbújá, ìyẹn Wadata House, níbi tí wọ́n ti ń pàṣẹ ẹgbẹ́ wọn. Ọ̀tún ń lọ síbẹ̀, òsì ń lọ síbẹ̀, àmọ́ níṣe ni wọ́n fìjà pẹ́ẹ́ta nítorí kò sí ẹni tó fẹ́ bá ẹnìkan ṣe, kò sí ẹnìkan tó fẹ́ gbàfẹ́ nìkan. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ di tàwọn ọlọ́pàá rèé tí wọ́n fi tajútajú tú gbogbo wọn ká tí wọ́n sì ti ilé ẹgbẹ́ náà pa. Ṣùgbọ́n nígbà tí wọ́n dájọ́ ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn pé àwọn Wike ni wọ́n ní ẹgbẹ́, wọ́n ní àwọn yóò ṣètò ìpàdé gbogbogbò tàwọn náà níbi tí àwọn yóò ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun. Ni wọ́n bá ṣèpàdé wọn o. Nígbà tí wọ́n sì ṣèpàdé náà tán, wọ́n yan Abdulrahman bíi alága, wọ́n sì yan Samanyahu bíi akọ̀wé. Ohun tó wá mú kí ìpàdé tí wọ́n ní kìmí ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ṣèpàdé tiwọn tán ní INEC tó ń ṣètò ìdìbò ti kọ orúkọ gbogbo àwọn olóyè ẹgbẹ́ náà tuntun tí wọ́n sì gbé sí orí àtẹ ayélujára wọn. Wọ́n ní bí wọ́n bá ń béèrè àwọn tí wọ́n ní ẹgbẹ́ PDP, àwọn yìí ni o. Gbogbo wọn pátá sì jẹ́ àwọn ọmọlẹ́yìn Nyesom Wike. Nígbàlà tí INEC sì ti kọ orúkọ wọn bẹ́ẹ̀, láwọn èèyàn náà ti gba ilé ẹgbẹ́ wọn lọ. Wọ́n sì gba ilé ẹgbẹ́ náà, wọ́n sì jókòó síbẹ̀. Láti ìgbà náà ni wọ́n sì ti ń pàṣẹ PDP tó sì jẹ́ títí dòní yìí. Àwọn náà ni àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí olórí àti adarí ẹgbẹ́ náà nílé lóko. Ohun tó jẹ́ kí àwọn Makinde tún rò ó pàápàá rèé ni wọ́n bá ní kí àwọn kúkú lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, Supreme Court, pé tí Supreme Court bá ti lè dáa pé àwọn làwọn lẹ́gbẹ́, kò sí kinní kan, kò sí ohunkóhun tí ẹnikẹ́ni yóò tún lè ṣe mọ́. Àwọn làwọn yóò máa ní ẹgbẹ́ náà lọ. Àwọn yóò sì máa ṣètò ẹgbẹ́ náà bó bá ṣe wù àwọn àti lọ́nà tó dáa. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. Ọ̀pọ̀ nǹkan ló sì ti wà nídìí ọ̀rọ̀ yìí tí kò sí ẹni tó lè yanjú ẹ̀. Àfi ìdájọ́ tí ilé ẹjọ́ tó ga jùlọ yìí bá fi lélẹ̀ nìkan. Ní ọjọ́rú ọjọ́ 22 oṣù kẹrin tó parí yìí ni àwọn adájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ yìí gbọ́ ẹjọ́ ọ̀tún àti tòsí tí wọ́n sì ní kò sí wàhálà, àwọn yóò fọjọ́ sí ọjọ́ ìdájọ́. Adájọ́ Muhammad Garba ni alága ìgbìmọ̀ àwọn onídàájọ́ yìí. Láti ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n sì ti kéde lánàá òde yìí pé lónìí ni wọn yóò ṣe ìdájọ́ náà. Kò sì ní sí awuyewuye tàbí ìkùnsínú kankan mọ́ nítorí ẹjọ́ tí àwọn bá dá níbẹ̀ báyìí abẹ́lóge. Bí a ti wá ń sọ̀rọ̀ yìí o, inú fu àyàfu làwọn ọmọlẹ́yìn Nyesom Wike àti àwọn èèyàn wọn gbogbo wà. Bẹ́ẹ̀ náà sì ni ọkàn àwọn ti Makinde àti àwọn tí wọ́n ń tẹ̀lé wọn náà kó sókè gidigidi. Ohun tó sì fà náà kò ju pé níbi tí ẹjọ́ yìí bá lọ, níbi tí ayé PDP yóò lọ nìyẹn. Tí wọ́n bá dájọ́ pé àwọn Wike lónìí, ó ṣeé ṣe kí ọ̀pọ̀ èèyàn kúrò nínú ẹgbẹ́ náà lónìí yìí náà tàbí lọ́la. Tí wọ́n bá sì ní àwọn Makinde lónìí, ó ṣeé ṣe kí àwọn Wike bá ọ̀nà míì yọ. Àmọ́ ìdájọ́ òní yìí ni yóò fi ipò tí PDP wà hàn, bóyá ipò alààyè ni o tàbí ipò òkú. Ohun tí gbogbo èèyàn sì ṣe ń retí ohun tí àwọn adájọ́ ilé ẹjọ́ tó ga jù lọ ní Nàìjíríà, Supreme Court, yóò dá lónìí yìí nìyẹn. Ọláìwọlá alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ hùrùhùn tó ti ń lọ nínú PDP láti ọjọ́ yìí wá àti ìdájọ́ tí wọ́n ní yóò wáyé lónìí, tó sì ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.